kọ síbí báyìí síbẹ̀ pé honestly Oba, I know more with Prime Boy years ago. Even say ẹ̀rín tó kọ síbẹ̀ yẹn. Only even when I sought the video which got into limelight, who they challenge, Prime Boy has always been more good friend, but they have this habit to play rough when they argue. Now, okay, yẹn tíjà yẹn ti ṣẹlẹ̀ ní Wùmí tún ti bínú kú onúlé torí a gbọ́ wípé wọ́n ló máa ń sùn hòtẹ́ẹ̀lì fún 2 days. Wọ́n ní Wùmí máa ń kú onígbàmí tó máa sùn hòtẹ́ẹ̀lì tó máa lọ gba hòtẹ́ẹ̀lì 2 days tó jà bá ti ṣẹlẹ̀ lánàá wọn àtọkọ rẹ̀ tó máa ti ń jà ó máa ń kú òní fún ọjọ́ 2 tí kì í dúró nulẹ̀. Ilé kìíní ilé kejì rẹ̀ ṣé bẹ́ẹ̀ ní mọ́tò ọlọ́pàá Nàìjíríà ṣé bọ́ ọlọ́pàá ní mọ́tò neighbor ni wọ́n fi gbé ara ilé kejì. Ok, kámẹ́rà ilé kejì yẹn afẹ́. Akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ. Now let me go straight to the point because of our time. Maybe we will use 1 hour péré tí ò ní pẹ́ torí ọ̀rọ̀ tó ní ò ní pẹ́ a kàn máa gba call ni. Now mo rí kinní kan nísìn tí mo fẹ́ fún ẹ̀yin èèyàn ọ̀dọ́nà lórí ti DJ Splash. Ara DJ Splash ti balẹ̀ ó ti yá but bẹ́ẹ̀ mi ṣe rí kò tí ì ṣetán but ó ti yá dáadáa but mo rí kó sì ń shaking tó ń shake yẹn wọ́n ní láti tọ́jú shaking yẹn náà ẹ mọ̀ tó bá ń sọ̀rọ̀ tó bá ń ṣe ó sì ń shake but ojú ẹ̀ ti padà sílé ó ti sanra ó ti tóbi. Thank you for gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún tẹ́ support tẹ́ sì tọ́jú ẹ̀ àti Ìyábọ̀ Òjó mi ò lè thank you o ẹni tó ti kú lèmi nídìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ti kú yẹn gangan ikú yẹn lèmi ń lo bọ́tà fún ṣùgbọ́n lórí ti DJ Splash ọ̀kàrẹ̀ ọkọ mi yóò dáa fún wọn bẹ́ẹ̀ ọ̀kàrẹ̀ o ọmọ tìwọ́ náà ò ní kú o ànírógun àìsàn ṣùgbọ́n lórí Mohbad gangan lèmi àti ẹ lè wọ problems. I don't want cross ọdún náà DJ Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ kan wọ́n ní kámẹ́rà tó wà nínú ilé Mohbad wọ́n ní ó ti bàjẹ́ ó ní fault wọ́n wá ní kí ló dé tí ọlọ́pàá ò fix ẹ̀ ọlọ́pàá láwọn fix ẹ̀ bọ̀ kò tún ṣiṣẹ́ ìyẹn mi pé baba ńlá kú irọ́ kọ́ nìyẹn lórí ibẹ̀ yẹn Ìyábọ̀ Òjó kọ́ ló ní ẹjọ́ ń bẹ̀ yẹn ìjọba àní mo sọ fún pé Nàìjíríà ṣeré àwọn pọ́ìntì kan wà tẹ́mi fi ń sọ fún pé Nàìjíríà tẹ́ ẹ̀ bá múra dáadáa síjọba Nàìjíríà àwọn ọlọ́pàá Nàìjíríà yẹn tó bá ti jẹ́ bèbè tiwọn ni tẹ́ ẹ̀ bá múra sí wọn dáadáa tẹnulẹ̀ à ń gbádùn lè wọ́n dojú ẹjọ́ yín rú o ikú tó pa Abíọ́lá lówó gan tiẹ̀ o Abíọ́lá lówó Mọ̀súdì bó tilẹ̀ pa Abíọ́lá náà ní lọ́wọ́ dìsẹ̀rú òun náà ní sẹ́ẹ̀bí lọ́wọ́ tó ṣe fún ọmọ wa tó ṣe fáwa fúnra wa ṣùgbọ́n lórí kéèsì bọ́n ṣe yanjú èèyàn tó ṣe yanjú Abíọ́lá ààrẹ ẹni tó pàdé ní wọ́n ń gbádùn o Fẹ́mi Fálànà ní lọ́ọ̀yà rẹ̀ ń gbà náà o kò rí kéèsì ṣèdè ní àmọ́ ikú tó pa o àmọ́ wọn tó pa o àwọn alákọ̀ọ́sẹ̀sẹ̀ mọ́ àwọn àṣírí kankan wọ́n ń gbà tá a ṣe kéèsì Bọ́lárìnwá ń gbà náà àwa kàn ráwọn àṣírí kan tá a tún bẹ́ẹ̀ tà ń gbà náà ikú tó pa Bọ́lá Ìgè ṣé ẹ ti mọ̀ wọ́n àwọn lọ́ọ̀yà àgbà náà ṣe kéèsì ẹ o ṣùgbọ́n kò tí ti social media ń gbà náà ṣùgbọ́n kú tó pa Timothy Adédoyin gbogbo alárí torí pé social media bá wa fọ́ ṣùgbọ́n eléyìí a ní relent bẹ́yìn kan bá relent kò sí tó kàn bẹ́yìn kan bá back off kò sí tó kàn mí èmi ò rí back off lórí nǹkan lẹ́yìn ìgbà tí gbẹ́jọ́ bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ gbẹ́jọ́ a máa sọ a sì máa ṣe news wa news Nigeria news wa a máa mú but for now kẹ́ni kankan máa advice mi torí mi ẹ ń pè mí ẹ ń fún mi lá ẹ máa nobody should advise me o orí wọn olóòní jẹ́ kọ́ ọmọ ológo lè tèmi ó ṣòfò dànù ọmọ ológo tèmi ò ní kúkú òjijì o èmi náà ológo lèmi o ọmọ tèmi ò ní fọjọ́ lọ́jọ́ lọ o èmi náà dẹ̀ ní rárìn dànù. Now kí ló dé tí Nigeria government tí Nigerian police tí wọ́n sọ pé àwọn ò rí kámẹ́rà fix fine okay ẹ rí kámẹ́rà fix
kì í máa ṣe pé kámẹ́rà yẹn jábọ́ látòkè ó mọ̀ fọ́ bóyá wáyà ló kọ́ọ̀tì ń bẹ̀ bóyá wáyà kan ni kì í ṣe pé ó mọ̀ jábọ̀ pé bóyá ṣe ló jábọ́ lulẹ̀ tó fọ́ débi tẹ́ máa ní pé kinní òdẹ̀ sí bó ṣe fẹ́ fọ́ mẹ́mórì káàdì tó wà nú ẹ̀ ò lè fọ́ o mẹ́mórì káàdì inú ẹ̀ ń kọ́ ó sàmà níbi tó rìkọ́ọ̀dù dé tó fi stọ́ọ̀pù ibo ló wà sà ibo ló rìkọ́ọ̀dù dé ó dáńgbà náà a fẹ́ rí àwọn tó wà nílé kínní tó wà lọ́pọ́sìtì àwọn ilé tẹ̀gbẹ́ bí àwọn ilé tẹ̀gbẹ́ bí àwọn ọ́pọ́sìtì Mohbad a fẹ́ rí ti ọ́pọ́sìtì táwọn ilé kejì ilé kínní ilé kejì rẹ̀ ṣé bẹ́ẹ̀ ní mọ́tò ọlọ́pàá Nàìjíríà ṣé bọ́ ọlọ́pàá ní mọ́tò neighbor ni wọ́n fi gbé ara ilé kejì ok kámẹ́rà ilé kejì yẹn a fẹ́ rí kámẹ́rà ẹni tó wà ní ilé kejì yẹn we want to see Nigerian police ṣé lifeless ni wọ́n gbé Mohbad jáde at least wọ́n sá gbé jáde síta ni wọ́n fi wọ mọ́tò a fẹ́ wò bóyá ẹsẹ̀ ló fi rìn jáde now ẹ jẹ́ kí wọ́n back up fún yín lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ara àwọn boys Mohbad kan post lẹ́ni ó jáde ó bá Gistlover sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ka mẹ́sẹ̀jì yẹn ẹ jẹ́ kí n ka mẹ́sẹ̀jì tí wọ́n chat tí mo fẹ́ fi wọ̀nyí tí mo fẹ́ fi báàkì n tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ now nínú chat yẹn ó ní bọ́bọ́ yẹn jẹ́ lifestyle ìyẹn Ọládàpọ̀ bí nǹkan something like that lifestyle nínú àwọn ọmọ ẹ̀yìn lifestyle of orezi something like that ó ní I love Mo so much because ẹ jẹ́ ká jọ máa kà ó ní I love Mo so much cause he was there for me a lot of times. That was why I couldn't discuss this. I feel this is the little I could do for him. And I know that was what he wants for justice to prevail. Now, ó wá kọ síbẹ̀ pé honestly, Oba, I know more with Prime Boy years ago. Even even when I sought the video, which got him to limelight, who they challenge, Prime Boy has always been more good friend, but they have this habit to play rough when they argue. Now, Baba náà sọ something like that. Before yesterday morning pé Mohbad yẹn wọ́n máa ń jà ìjà wọn ò dẹ̀ nítumọ̀ tó yẹ pé tán máa ń bára wọn jà níṣẹ́ tó ti padà rí wọn tó tún ti máa jẹ nǹkan papọ̀ wọ́n tún ti máa mú nǹkan papọ̀ ìjà wọn ò nítumọ̀ tán bá bára wọn jà níṣẹ́ tán gbára wọn lẹ́sẹ̀ wọ́n ò lura wọn wọ́n ò kẹsẹ̀ fúnra wọn sí ẹ̀ tún rí wọn Tom and Jerry wọ́n tún ti máa bára wọn sí Ọlọ́run ní jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó gba nǹkan lù lọ́wọ́ wa Ọlọ́run ní jẹ́ káwọn tó jẹ́ pé wọ́n fẹ́ paná ògo lójijì kan wá rí wípé jẹ́ ká gba bí wọlé ibi tá a lè gbà wọlé fún ni wọ́n kú ti mọ̀ pé ẹ̀ máa ń jà tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé máa ń jà tẹ́lẹ̀ ìjà wọn dẹ̀ máa ń le wọ́n bá tún jà tán báyìí ní òkè ẹ jẹ́ ká tún gba bí wọlé tá a bá ti gba bí wọlé bọ́n ṣe máa ń bára wọn jà nìyẹn ìyẹn mi pé ìjà tán máa ń jà wọ́n lè sọ̀rọ̀ tí ò dá síra wọn wọ́n lè búra wọn wọ́n lè fìbínú ju ẹ̀ṣẹ̀ síra wọn níta gbangba wọ́n á tún sẹ́tùlẹ̀ ṣùgbọ́n lóò ní jẹ́ ká yé mú wa ayé ò ní mú ẹni tó bá jà tí ó kú tí ó wá di wàhálà sẹ́mi àti ẹ lọ́rùn èmi ò mà ní bàjá o mi ò mà ní rógun àkóbá láyé o ìṣẹ̀dá tèmi ò mà ní rárìn fẹsẹ̀ sí mi ò mà ní gbé sájò mi ò mà ní kú sájò o wọn ò ní fòkú tèmi náà wọn ò ní gbé ìpè ìbànújẹ́ lórí mi pé ó mà ti kú síbẹ̀ nǹkan báyìí ló ṣe wọ́n ti gé lápá gé lẹ́sẹ̀ òun náà wà nù jàǹbá tó ṣẹlẹ̀ aburú yìí ò ní ṣe kàní mi torí pé òun sọ ní gbogbo ìgbà tiẹ̀ pé ó ní kìkì ojú mi ó ní yóò mọ̀ jà lọ́tún ẹgbẹ̀rún lọ́wọ́ òsì mi ẹgbàárùn lọ́wọ́ ọ̀tún mi ó ní kìkì ojú mi lèmi ó fi wọ́n rí wọn èmi ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùnkárùn kan kì yóò súnmọ́ ilé mi yóò wo orí ọ̀fẹ́ tèmi yóò ya àdúgbò àti àṣàkádé mi sí mímọ́ aburú kò ní ṣe mí ó dẹ̀ ní ṣe ẹ̀mí tèmi ayé le o ṣùgbọ́n wọn náà máa sáré ní gbogbo ìgbà máa sáré pé bóyá lọ sáré kí wọ́n tó kọlu kẹ̀kẹ́ o jẹ́dà tó kẹ̀ bá ti mọ́ sí ọmọ nìkejì
tó ń ṣe dáadáa tó dẹ̀ níyàn sínú pé bóyá o ní ẹ̀mí ìbáyé kí wọ́n náà máa báyé ènìyàn jẹ́ ìyẹn ló lè fà á so bá ń gbọ́wọ́lé lọ́ọ̀fù àti láì ká máa kà táǹkà lọ. tẹ́ ẹ bá gbọ́ bẹ̀ yẹn wọ́n ní Mohbad àti Primeboy wọ́n náà máa ń jà gan wọ́n náà máa ń ja ìjà tó máa ń lágbára dé tó yẹ pé wọ́n máa ń yọ owó ẹ̀sẹ̀ síra wọn wọ́n ní wọ́n máa ń yọ owó ẹ̀sẹ̀ tó yẹ pé tán bá ń bára wọn jà gan ẹ máa wò pé àkí ló ṣẹlẹ̀ ni wọ́n máa ń yọ owó ẹ̀sẹ̀ tó yẹ pé tán bá ti lura wọn báyìí tán bá jà according to bí boy yìí ṣe sọ̀rọ̀ ń bì báyìí pé wọ́n ṣe máa ń jà nìyẹn pé wọ́n máa ń jàjà roughly gan tán bá dẹ̀ tán jà tán wọ́n tún máa mú nǹkan sí wọ́n máa mú nǹkan lé orí nǹkan tí wọ́n bá ń ṣe yẹn now mi ń bọ̀ wá ẹ̀yin tèmi tẹ́ ní ọmọ ọlọ́gàn bọ̀ ìdílé máa ní àtìlẹ́yìn ẹ̀rù mo pò bà wá ń bíjí la wá aha now ẹ jẹ́ kí n fi kíní yẹn wọ̀nyí ẹ lè bá ń tẹ lọ́ọ̀fù láìkì mọ́ ẹ jẹ́ wọ́n wọ àwọn tó ń ṣiṣẹ́ òṣì tó ń ṣiṣẹ́ ẹbí wàhálà ayé tí wọ́n mà nìyẹn kẹ́ now wọ́n ní Prime has always been most good friend ìyẹn ọ̀rẹ́ tòótọ́ ọ̀rẹ́ gidi ni sí Mohbad now friend but they has this habit wọ́n ní àwọn ìwà kan lọ́wọ́ of playing rough bí àwọn ìjà tó máa ń le tó máa ṣe eré líle bí eré líle when they hug now when they argue tó máa ti ń ní argument like throwing punch tó máa ń ju ara wọn lẹ́sẹ̀ and later drinking together so most time I just look at them èmi máa ń wò wọ́n now even when I try to step in tó ń bá fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn wọ́n bá ń bára wọn jà yẹn mo will be like na my friend no worry ọ̀rẹ́ mi ni má dá sí ìyẹn Mohbad ló máa ń sọ fún bọ̀bọ̀ yẹn pé ó ní tó wọ́n ṣe máa ń jà yẹn tó yẹ pé bóyá tí ọwọ́ Primeboy bá dùn ti Mohbad tí òun bá fẹ́ dá sí tàbí bóyá wọ́n ti ní tíjà yẹn ti parí táwọn bá wò pé bóyá káwọn dá sí káwọn bá gbèjà rẹ̀ láti bá Prime jà ó ló máa sọ pé ẹ má wọrí ọ̀rẹ́ mi ni gbogbo yín ò lè ṣe get me now but I honestly at the Ikorodu show ṣẹ́ngbọ́ but I honestly at Ikorodu show I just was really tired and kinda tipsy so I was in the other Prado when we got home èmi wà nínú mọ́tò mi nígbà tá a délé torí pé èmi náà wà ní Ìkòròdú ní show gbogbo adẹ̀ la rí bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ truly bọ̀bọ̀ yẹn máa ń jó ijó ló máa ń jó náà dẹ̀ ló máa ń kọ́ wọn níjó I landed on the bed ṣe gbọ́ bá nígbà táwọn kúrò níbẹ̀ ìyẹn mi pé ní Ìkòròdú yẹn ìyẹn mi pé ní Ìkòròdú show tán ṣe ní Ìkòròdú yẹn ìjà ṣẹlẹ̀ láàrin wọn mọ́ ṣe máa ń jà normal mọ́ ṣe máa ń jọwọ́ ẹ̀sẹ̀ síra wọn normal ṣe gẹ́tì mi bọ̀ tó ní àwọn wà nínú wọ́n sì ti kà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjà yẹn ò ṣe bí ìjà tí wọ́n máa ń ṣe mọ̀ tó máa ń jẹ́ ìjà tó máa ń le pé kí ni wọ́n tó máa parí ẹ̀ tí àwọn boys àwọn èèyàn ti mọ̀ bọ̀ tó lóò ní jẹ́ káyé mú wa àdúrà tèmi máa ń gbà ní ayé ò ní mú wa ayé ò ní fi máa ń dẹ̀bi pé gbà mí wá èèyàn máa ń fi orí ọmọdé sílẹ̀ táwọn èèyàn bá ti ń use tó bá ti ń rí yín tẹ́ ń use mọ́ nǹkan gbogbo gbà àwọn ẹ̀mí kan lè gbabẹ̀ wọlé láti sọ pé òkè ó ti máa ń nà tipẹ́ ẹ jẹ́ káwa náà ṣe nǹkan báyìí ẹ jẹ́ ká gba bí wọlé bọ̀tẹ́ mọ́ gbàgbé pé Primeboy ní ìjà wà láàrin òun àtìyàwó tán ágìw nínú mọ́tò tágúmẹ̀ntì yẹn dẹ́pọ̀ tó fi di wípé ó ń bá ọ̀rọ̀ Primeboy wá now bí bọ̀bọ̀ yẹn ṣe ń sọ lọ́bì according to lifestyle only I landed on the bed but wake up midnight to come downstairs getting downstairs I saw Mo and our team now let me say this in Yoruba now bọ̀bọ̀ yẹn sọ wípé gbà táwọn kúrò ní Ìkòròdú inú Prado mi làwọn wà ń tà àwọn ọ̀tọ̀ níbi tí Mohbad àti ìyàwó ẹ̀ wà táwọn yẹn so ìgbà táwọn máa dé ilé pé táwọn máa délé ní òru làwọn dé ó nígbà táwọn máa délé ó ti rẹ òun kàn lọ sórí bẹ́ẹ̀dì ni òun lọ sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ tó dáwọn ti táyàdì ó ti rẹ àwọn pẹ́ mọ̀ pé wọ́n jó everybody ló máa táyàdì ijó jíjó kì í ṣe eré kíké ó nígbà tó wá di lóru
òun calm down, òun wá sí ìsàlẹ̀, ẹ mọ̀ pé lẹ́yìn ẹ máa lórí òkè àwọn bíi villa ni, òun wá sí ìsàlẹ̀, òun kò lókè, bóyá òkè ni gbogbo wà. Ó ní getting down here, I saw Mo and our team, mo rí Mohbad àti tíìmù rẹ̀, àwọn boys, àwọn immobilization àbíbò lẹ́sẹ̀ ń pè é, immobilization, àwọn tíìmù Mohbad táwọn yẹn wà ní ìsàlẹ̀. Ó wá ní Mo was bleeding on his hand, in arm. Ìyẹn mi pé ó ẹ̀jẹ̀ ń jáde ní ọwọ́ Mohbad yẹn. Now, I was surprised and asked what happened, but they said it big gets happen. Bó ni mo kàdé, ẹ jẹ́ máa fi kinní síbẹ̀ tó lójú mi ti ń padà sókè kí n má máa repeat ibì kan lẹ́ẹ̀mejì. Now, ó ní it big get issue with Prime. Ìyẹn mi pé wọ́n ní ìjà pẹ̀lú Prime. Ó wá dà pé I feel it there, normal place. Ṣé ìbára ó lòun feel ẹ̀ pé it's a normal play bí wọ́n ṣe máa ń jà, you know. Ó ní so the next day around afternoon, not morning, around day. Ṣé gbọ́ mi? Ó ní the next day around afternoon. Ó wá sọ fún wa bẹ́ẹ̀ yẹn wípé ní ọjọ́ kejì. Ṣé ń get mi? Ó ní ọjọ́ kejì. Mi rò bẹ́ẹ̀ yẹn ń gbọ́ mi ṣá, ẹgbẹ́ bá mi orí mi rí kọ́mẹ́ǹtì yẹn ó ti sísì, bóyá àwọn tó dẹ̀ ń ṣòṣì náà jẹ́ kó sísì, mi rí nǹkan kan mọ́. Anyway, tẹ́ bá ń wò mí, mi rẹ́ ní tìmọ̀, mi dẹ̀ monitor pẹ̀lú fóònù mi. Ó ní the next day in the afternoon, around afternoon. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn o? Kò sọ fún yín pé ní àárọ̀ o. Ó ní ọjọ́ kejì, ní ọ̀sán, not night, not morning. In the afternoon, that means ní ọ̀sán nìyẹn, torí wọn ò jí, ó lè jago 3 ọ̀sán, ó lè jago 5 ọ̀sán, ó lè jago 4 ọ̀sán. Màá lo fóònù mi ẹ̀jẹ̀ sáré tàbí tán, màá fi fóònù mi check ẹ̀ sí, mi ì rí ẹni tì so. Now, ó wá kà síwájú pé ní ọ̀sán ní I was to go home and pick few clothes and shoe because we got a show in Tauzu, èmi ò mọ̀ bẹ̀ yẹn, on the 13th. Now, ó ní ọ̀sán yẹn òun fẹ́ máa lọ sí ilé. So, òun fẹ́ máa lọ sílé, òun wá mú aṣọ díẹ̀ àti bàtà díẹ̀, so that pé torí pé àwọn ní show ní on the 13th yẹn náà, ní on the 13th, ìyẹn ní next day. Ṣé ń get mi? Ìyẹn ní next day. That means on the 13th yẹn máa bọ́ sí Wednesday, torí Mohbad kú ní Tuesday, that is 12. On Wednesday, that is 13. Wednesday yẹn jẹ́ 13. Àwọn ní show ní 13 because we got a show in Tasu on the 13th. Now, I left around 11th. That is on the 11th ló kúrò ní ọjọ́ Monday lọ́mọ yẹn sọ̀rọ̀ yẹn o. Ó ní ọjọ́ Monday yẹn, ọjọ́ 11 yẹn lọ́mọ yẹn ló ti kúrò ní inú ilé ńbẹ̀ yẹn. Ìyẹn mi pa àwọn tó nífẹ̀ẹ́ Mohbad kọ̀ọ̀kan wọ́n ti kúrò lọ, àwọn tó mọ̀ pé wọ́n lè gbà bọ̀dẹ̀ tí Mohbad help láwọn ọ̀nà kan àtọ̀nà kejì, wọ́n ti ń jáde kúrò nínú ilé. Now, ẹ jẹ́ kí wọ́n bá yín go deeper. Ó wá dàn pé ó ní why I was stepping out nígbà tí mo fẹ́ jáde. I saw Mo in our gym place with outside the room. Ṣé ń gbọ́n tó wí bẹ̀ yẹn o? Ó ní ìgbà tóun fẹ́ jáde ní ọ̀sán yẹn, bí ọwọ́ ọ̀sán tóun fẹ́ jáde sí ìta, attempt to step out, tóun fẹ́ bọ́ síta. Now, òun rí Mohbad nínú jíìmù wọ́n ní jíìmù nínú compound yìí, nínú building wọn. Now, ó ní òun rí Mohbad ní ìta níwájú, ó ní outside the room ní àbájáde sí inú ilé yàrá, something like that. Ó ní one of our team DJ, ìyẹn DJ Bam náà, òun náà ní ẹjọ́ láti jẹ, a nídìí ẹ̀ torí ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn. Àwa dídí DJ Bam kó wá sọ tó mọ̀ nípa tó ṣẹlẹ̀, but èmi mọ̀ pé gbogbo yẹn ti purọ́, but tẹ́ ẹ bá wá yírọ̀ yẹn mọ́, tán bá ní oògùn olóró ló pa Mohbad, tẹ́yìn náà dẹ́ bìlífù ẹ̀ bẹ́ẹ̀, tẹ́ ẹ wá yírọ̀ torí pé ẹ gbowó ẹ ti rò pọ́nà tẹ́ fi làré. Ẹ mọ́ gbàgbé pé ọmọ yẹn ṣe yín lóore láwọn ọjọ́ kan sọ́jọ́ kan, kò sí bó ṣe lè bínú tó o. Ó sì máa ní àwọn nǹkan tó ṣe fún yín o, tó máa dùn mọ́ yín nínú. Ẹ sọ òtítọ́ tẹ́ bá mọ̀ nípa rẹ̀, kò sí nǹkan tó lé ń bẹ̀, ẹ má bo ìyàwó, ẹ má bo ọ̀rẹ́, ẹ má bo anybody.
ntẹ́ yìí bá mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ. Now bọ̀bọ́ yẹn wá dáhùn wípé ó ní I left around 11th, that is 11th September. While I was stepping out, I saw Mo in our gym place, which is outside the room. One of the team DJ, Bami, was cleaning his blood stain. Oh no, or what to stain yẹn. Ìyẹn mi pé ẹ̀jẹ̀ yẹn ti dá ní ọwọ́ yẹn. Stain, ìyẹn mi pé bóyá àwọn ẹ̀jẹ̀ ti dà sí lọ́wọ́ tẹ́lẹ̀, but ẹ mọ̀ pé tẹ́jẹ̀ bá ti ń pẹ́ ó máa ti máa gan mọ́yàn lọ́wọ́ tó ọwọ́ yẹn á ti máa gan. Ọwọ́ yẹn á ti máa gan, àwọn ẹ̀jẹ̀ yẹn á ti máa gan mọ́yàn lọ́wọ́. Because èèyàn lè máa bleed látòru bẹ́ẹ̀ yẹn, láti òru Sunday títí di bẹ́ẹ̀ yẹn. Ìyẹn mi pé àwọn ẹ̀jẹ̀ ti stay gbogbo ọwọ́ yẹn, ẹ̀hẹ́sẹ̀ mọ̀. Now, ó wá dáhùn wípé níbí báyìí, ó ní was cleaning his blood stain on his hand. Ìyẹn mi pé ó nu ẹ̀jẹ̀ tó wà ní ọwọ́ ẹ̀, àwọn ẹ̀jẹ̀ tó ti yí ní ọwọ́, tó ti yí ọwọ́ ẹ̀, ó nà. And Mo asked why I carry bag like a student going to school. Now, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n ní Mohbad ní pains láti òru. Débi pé pains yẹn ní agbára, Mohbad gan ò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀. Tó ló ń bleed, ó ti lose a lot of ẹ̀jẹ̀. Ó ti lose a lot of pupa yóyó. So Mohbad wà in pains kódà ó ti lágbára, but nínú bí ẹni tó bá ní pains kò lè joke. My people, you get it? Ẹni tó bá ní pains kò lè joke. Tí pains wà ní ara ẹ̀ kò lè báyàn joke. If tó bá yẹ pé pains yẹn pọ̀ ní ara Mohbad, bọ̀bọ́ yìí ò ní kúrò. Tó bá yẹ pé pains yẹn ní agbára bó ṣe sọ, táwọn ṣe wí pé agbára yẹn pọ̀, bọ̀bọ́ yìí ò ní fẹ́ lọ. Á fẹ́ wò pé má jẹ́ kí n ṣé màá wá fi Mohbad lẹ̀ sínú ìrora ni, màá wá fi èèyàn tèmi sínú ìrora. Ṣó tá sì fẹ́ lọ sí ọ̀dí 13 ni ìrora ni bọ̀bọ́ yìí jẹ lọ́wọ́. Má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Definitely Mohbad ò jẹ ìrora tí wọ́n ló ń jẹ yẹn. That is why tí ìyá Mohbad fi pe Wùmí tí Wùmí fi ní kò sí nǹkan kan. That is why tó fi ní pé ẹgbẹ́ náà ló ń pè ní Monday tó fi ní kò sí nǹkan kan, because kò sí nǹkan kan ní Monday yẹn. Nǹkan kò ṣẹlẹ̀, ó rí connecting ni, bóyá ó rí connecting ni, I don't know. Kò rí connecting, ó sì wà on, wifi ni mò ń lò. Kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ ẹ mọ̀ yẹ kí n ṣe, mi fẹ́ ṣe pé o, I don't want to cause o. Jẹ́ on fóònù, bóyá ẹ ti ń bú mi nìyẹn, tó tán bá ti ń bú mi. Ẹ jẹ́ kí n fi fóònù kejì máa monitor. Tó tán bá ti ń bú mi ni kíní yẹn máa ń ṣẹlẹ̀. Tèmi ò dẹ̀ ní mọ̀. Nta dẹ̀ sọ bíbá yìí, a dẹ̀ ní ìdí àwọn ẹ̀rí. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ṣẹ́ gbọ́. Ẹ má máa ṣòṣì mọ́. Ẹ bá mi gbọ́wọ́lé love àti like. Ẹ bá ń like àti love. Ẹ jẹ́ n fi fóònù ilé máa monitor. Màá máa fi monitor àwọn tó ń bú mi lọ́wọ́. Okay, mo rí 725. Okay, mo ti rí kọ́mẹ́ǹtì Àbíkẹ́. Now, tí ẹ bá rí tó bá pé truly ada fún wọn tó bá ń tẹ like, thank you. Tó bá pé lótìtọ́ ni Mohbad ń jẹ ìrora bí wọ́n ṣe sọ pé ó ń jẹ ìrora tí ìrora yẹn lágbára tó pọ̀ gan. Tó bá pé truly bẹ́ẹ̀ lórí tó ń jẹ ìrora yẹn lótìtọ́ àti lódodo. Bọ̀bọ́ lifestyle yìí bọ̀bọ́ yẹn ò ní kúrò níbẹ̀ láíláí. Kò ní sọ pé òun fẹ́ lọlé tó fi Mohbad sínú ìrora dáwọn ọlọ́pàá ṣe sọ. Bí àǹtí Kẹ́mi ṣe sọ pé ó jẹ ìrora látòru, ẹ̀jẹ̀ yẹn ti pọ̀ jù, ó ti lose a lot of ẹ̀jẹ̀. Bọ̀bọ́ yẹn ò lè rí pé a lot of ẹ̀jẹ̀ ni Mohbad ló ti lose kó wá fi ilẹ̀ lọ. Ajẹ́pọ̀ dájú lòun. Kò rí nírí nǹkan tó lè torí ìjà tán náà jà yẹn. Wọ́n kàn yọwọ́ síra wọn òun, it's a normal things because wọ́n ṣe máa ń jà nìyẹn. Ó dẹ̀ rí ẹ̀jẹ̀, máàkì wà lọ́wọ́ ẹ̀, ó lẹ́jẹ̀ wà ń bẹ̀. Sẹ́ríbà ó ń bleed, ẹ̀jẹ̀ ń jáde níbi ọwọ́ yẹn. So wọ́n bá ṣe, so wọ́n bá clean rẹ̀. Now ìgbà tó wá di bí ọwọ́ ọ̀sán yẹn, bọ̀bọ́ yẹn ní orí DJ. Ìyẹn mi pé kò sí rora tó lọ títí dandan níbẹ̀ nìyẹn. Ṣé gáàtì mi kò rí rora tó ra dandan ní bọ̀bọ́ yẹn fi ní òun fẹ́ jáde. Ó ní Mohbad wá ní pé ó níbo ló ń lọ. Mohbad nìyẹn ló ń bi bọ̀bọ́ yẹn lérè o. Ó lóun fẹ́ jáde. Only why I was stepping out, I saw Mo in our gym place, which is outside the room. Ìyẹn ní ìta nìyẹn nínú ilé.
ìtayàrá ó ní one of the team DJ Bami was cleaning his blood stain on his hand and Mo asked why I carried bag like a student ó ní Mo wá dáhùn wípé ìyẹn ìmọ́lẹ̀ ní kí ló dé tó ń gbé báàgì bí ẹni tí ó ń re léèwé bí ọmọ léèwé ó ń gbé báàgì kí ló tó ń gbé báàgì bí ọmọ tó ń re léèwé òun pọn báàgì sẹ́yìn ó wá dáhùn pé bag like a student going to school ó ní I laugh òun rẹ́rìn-ín ó wá dáhùn pé I said I was just going home not school ó lóun sọ pé òun lọ lé ní kìí ṣe léèwé ó ní he reply say you supposed to wear socks to complete your bags cause you look like a primary student ó tún joke ìyẹn Mo ó tún joke ibẹ̀ yẹn ìyẹn Mohbad ó tún joke ibẹ̀ yẹn sẹ́ni tó ní pẹ́ǹsì ló ń joke yẹn kò síyàwó gan lọ́dún ẹ̀ o kò sáwọn èèyàn kan ṣoṣo ló wà níbẹ̀ ìyẹn DJ Bami ó ní ló kàn bá clean gbogbo ẹ̀jẹ̀ tó stain gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó ti stain ẹ̀ now ó lòun ló ń bá a nù now ló ń bá a nu àwọn ẹ̀jẹ̀ tó stain lọ kì í ṣe pé ó ń bleed bẹ́ẹ̀ yẹn mọ́ o bóyá ẹ̀jẹ̀ ti stain àwọn ọwọ́ yẹn mọ̀ pé tẹ́jẹ̀ bá dà síyàn lọ́wọ́ ó máa stain now oníbọ̀bọ̀ yẹn ló ń clear ló ń sọ fún ká ó kúkú ṣe wọ sọ́ọ̀sì sí wọ stocking tó bá dẹ̀ ti wọ sọ́ọ̀sì wàá lè you now lè complete like a primary school student wọ́n tún jọ ń exchange laugh and joke wọ́n tún jọ ń rẹ́rìn sẹ́ni tó wà ní pace náà ló ń rẹ́rìn yẹn lòun náà ń dá padà fún now sẹ́ni táwọn ẹ̀rí kan bẹ́ẹ̀ pé Mohbad ò ní ìrora ní ọjọ́ Tuesday báwọn ṣe sọ ọ̀sán nìyẹn kì í ṣe alẹ́ o ó ní in the afternoon that means ní ọ̀sán kì í ṣe àárọ̀ ọ̀sán ọjọ́ kejì ní ọjọ́ Monday that is 11th September 2023 wọ́n exchange joke síra wọn pé why can't you wear socks ìyẹn Mohbad ló ń dá lóhùn wear socks now so that you can this can complete now bọ̀bọ́ yẹn wá dáhùn wípé only I laugh I laugh and I said I was just going home not school he replied saying you suppose wear socks and to complete your bags because you look like a primary student only it tears me like that say gbọ́dọ̀ it is me you know it is me like that cause I have a small stature nítorí pé òun jẹ́ èèyàn tí ò lára tó ń jẹ́ èèyàn tó rí ṣákélé ń ló fi ń bá ń ṣe irú ẹni tó ní pèsè náà ló ń ṣe irú eré yẹn o only I told him to go to the hospital to treat his hand wound cause his hand was swelling ó lóun wá ní kílé tí ò lọ sí hospital ó ní pé òun bá a sọ̀rọ̀ pé kó lọ sí hospital pé kó lọ treat ọwọ́ yẹn pé tó lọ́rọ̀ yẹn ti fẹ́ máa wú now only that evening the manager called which is Ṣèyí ìyẹn manager rẹ̀ Ṣèyí nígbà tó di alẹ́ ó ní Ṣèyí call ó pe bọ̀bọ̀ lifestyle yẹn wípé ó ló ní if I was around cause more number hasn't going through but I told her I wasn't at home ó lóun ti pé ó ní manager ń pe ó pe òun ní alẹ́ nígbà tó dalẹ́ òun wá sọ fún wọn pé ó ló béèrè lọ́wọ́ pé òun ti pe nọ́mbà mọ́nà ṣèmó ìyẹn Mohbad pé nọ́mbà Mohbad ò lọ ìyẹn manager rẹ̀ Ṣèyí obìnrin yẹn wípé òun ti pe nọ́mbà wípé nọ́mbà yẹn ò lọ so that ó wá pe bọ̀bọ́ yẹn wá ní òun sọ pé òun ò sí níbẹ̀ so that òun ò sí ní ilé Mohbad mọ́ ó ní I try most number and it was not going through and tested but didn't go through ó ní ó pe nọ́mbà Mohbad yẹn kò lọ ó tẹ̀sí mẹ́sẹ̀gì sórí fóònù ẹ̀ kò lọ which was unusual at 11th of September ó ní tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣẹ́ńgẹ́tì mi ó ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí kì í ṣe bó ṣe rí nìyẹn kò kì í ṣe bẹ́ẹ̀ yẹn ó ẹ mọ̀ kò rí bẹ́ẹ̀ rí kí fóònù nọ́mbà ẹ̀ má lọ òun wá wò pé ó pe nọ́mbà ò lọ ó text message ò lọ only but I know even the reason only I don't know even reason anything I just felt maybe he's on D&D or èmi ò mọ̀ túmọ̀ D èwo ni D&D he's on D&D I don't know the meaning of that only so I also noticed Mo didn't check my snap story that night because he always one of the person that check my story on Snapchat now ìyẹn mi pé ó ní gbogbo ìgbà tí ó ní òun wà wọ́rí pé àkílẹ̀ tí Mohbad ò check story tó máa ń post orí
Snapchat òun pé torí Mohbad máa ń wà lára àwọn tó máa ń yẹ̀wò ní gbogbo ìgbà tó bá post òun wá wò pé kí ló dé tí ò post kí ló dé tí ò tiẹ̀ wówó wọ́n dẹ̀ ń pe nọ́mbà rẹ̀ nọ́mbà ò lọ látàlẹ́ yẹn nọ́mbà Mohbad ò lọ wọ́n ní sí èyí náà ni wọ́n pè nọ́mbà rẹ̀ ò lọ nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe jẹ́ni tó wà níta tó kúrò bẹ́ẹ̀ ni Ṣèyí ń pè wáyé tí Ṣèyí ò pe ìyàwó ṣe bí nọ́mbà wà lọ́wọ́ ìyàwó ibo ni Wùmí wà tí wọ́n try nọ́mbà Wùmí kí ló tí wọ́n try nọ́mbà Wùmí torí nínú ọ̀rọ̀ yìí wọ́n D&D kí ní jẹ́ bá wọn okay don't disturb okay I'm sorry èmi ò gbé èbó ni mi ò dẹ̀ mọ̀ túmọ̀ D&D yẹn okay thank you so much thank you ẹ ṣé gan ẹ ṣeun thank you èmi ò mọ̀ túmọ̀ rẹ̀ ní o tí bá ti mọ̀ túmọ̀ nǹkan máa béèrè now ó ní okay díà ó lóun ò mọ̀ pé bóyá D&D àbí don't disturb okay don't do kílẹ̀ pẹ̀lẹ́ kan do not disturb okay do not disturb ló wà okay go through tó yẹ pé bóyá torí bóyá àwọn ọwọ́ yàbí nǹkan kan ni ò fẹ́ gbà kọ̀ but kò yẹ kán pa fóònù ẹ̀ torí fóònù yìí ò kí kú bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í pa fóònù ẹ̀ wáì tó wá jẹ́ pé wọ́n pa fóònù ẹ̀ now ó wá kà síwájú sí níbi tó ti sọ̀rọ̀ lọ ó ní but I haven't know the reason anything I just felt maybe he's on do not disturb something like that so I also noticed Mo didn't check my snap story that night cause he always one of the person that check my story on Snapchat whenever I post I still didn't even reason it Oba it was the next day I heard Mo died ní ọjọ́ kejì ló ń gbọ́ pé Mohbad kú sí adìyẹ máa tọwọ́ ó máa tẹsẹ̀ kú sádìyẹ máa ń tọwọ́ kú there is something ọwọ́ tí bọ̀bọ́ yẹn ló ń rí ó lóun rí tí wọ́n bá nu ẹ̀jẹ̀ yẹn lóru ẹ̀jẹ̀ ń jáde lọ́wọ́ lóru àwọn láwọn tíìmù wọn ní alẹ́ ẹ mọ̀ pé bóyá ṣe wọlé òun lọ rọ́ọ̀sì sùn bóyá àwọn ò sùn ó ní wọ́n wá pẹ̀lú ọwọ́ yẹn ó nígbà tó wá di ọjọ́ kejì ní ọ̀sán tó ń fẹ́ máa lọlé that means tó bá jẹ́ pé pains yẹn ní agbára tí mo fẹ́ kẹ́ ẹ yẹ̀wò nú tó bá jẹ́ pé pains yẹn ní agbára bọ̀bọ́ yẹn kò ní lè sùn nínú ẹnìkan kò ní lè sùn o but ó lè jẹ́ normal thing ó nítorí ìrí tó ń rí bọ̀bọ́ yẹn àti Mohbad alẹ́ yẹn ọwọ́ yẹn ò tí máa wú lóru yẹn o kò tí máa wú ó kàn ní máàkì ẹ̀jẹ̀ ni now lẹ́yìn ìgbà yẹn ó nígbà tó dọ̀sán òun fẹ́ bọ́ta òun gbé báàgì kó ń jáde nínú ilé ń lòun rí Mohbad ní gym pẹ̀lú DJ wọn tó ń bá clean ibi àwọn stay yẹn but tó ń rí pọ́wọ́ yẹn ó ti ń wà swelling ó ti ń wú pẹ̀lú máàkì yẹn ó lóun wá wò pé ó ṣe lọ sí hospital kí kó lọ clean ọwọ́ yẹn ṣé get mi bóyá ni wọ́n fi lọ sí hospital ní alákọ̀ọ́kọ́ a máa mọ́rọ̀ yẹn o nǹkan kì í sí ẹsẹ̀ ràgò nínú ọ̀rọ̀ Mohbad if you don't know now ó ní òun fi jáde lọ but Ṣèyí ń pè òun lòun ò sí nínú ilé ń bẹ̀ yẹn kí ló dé tí gbogbo wọn ń pòórá kúrò nínú ilé ní on the 11 nìyẹn o kò sí nínú ilé nígbà tó máa di ọjọ́ on the 12 ní ọjọ́ kejì ó ní lòun gbọ́ pọ́n sọ pé Mohbad payín ó ti lọ ó ti kú ẹ mọ̀ ó máa wà shocked pẹ́ni tí mo rí lánàá n tó ṣe yẹn ò lè pa ṣẹ́ mọ̀ n tó máa wò ní n tó ṣe yẹn ò lè kó pa ẹ mọ̀ èèyàn máa dàrú máa wà confuse pa àwọ̀ tí mo rí yẹn ò lè pààyàn because tó bá yẹ pé Mohbad ní pace tó pọ̀ ni bọ̀bọ́ yẹn gan máa dúró pé ẹni tó ń pora tó ń jẹ̀rora báyìí ni mo fi ní ìgbà tẹ́ ẹ rí tí wọ́n ń ya ọwọ́ yẹn Mohbad kò í ṣe pace nìyẹn ọwọ́ yẹn lè wú kóra máa dùn bọ̀ pains tẹ́yìn ṣe gbé pé ó ti ní pains ó ń bleed èyàn ò lè ríyàn kí ẹ̀jẹ̀ yẹn máa dà wà kó wá máa para kó máa pariwo kẹwàá ní ẹ fẹ́ fọwọ́ ẹ̀rọ mú ibùn bọ́bọ́ yẹn gò ní lè lọ sílé ìyẹn mi pò ń gan dájú nìyẹn tó fi lè fi sílẹ̀ tó lọlé that means ọwọ́ yẹn ìsìn normal tí tó bóyá sọ wípé ńgbà tán náà jà pé ìsìn normal tí mọ́sẹ̀ máa ń jà nìyẹn ìyẹn mi pé àwọn alamí kan àwọn èèyàn kan ti gbabẹ̀ yẹn wọlé láti lè fún ní injection tí wọ́n fún sẹ́ni tó bá mu ọtí yó mọ́ ṣe sọ pé ó ti wà drug ló pa á ó ti ṣe kinní kan àwọn information tí mo gbọ́ lẹ́nu shots ó ti
n tó máa rò ní ọ̀dì 25 nìyẹn nírọ́ sẹ́ni tó bá yó ṣé bọ̀bọ́ yìí ò ní sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé òun ti bá tó ti wà lẹ́rẹ̀ even ó ti high sẹ́ni tó ti yó ló tó ń joke náná nu ọwọ́ ẹ̀ ìyẹn mi pé kò yó ní táìmù yẹn o kò sí nǹkan kan lára ẹ o even tẹ bá ló high ní ibi party òru yẹn ló ti parí iṣẹ́ ó ti mọ ọtí ló mu ìbínú yẹn bá léèyàn high ìyẹn èèyàn lè high yẹn pẹ́ sórí ìsì tó pọ̀ ó lè bínú ó lè ṣe pé ó ti ń bínú pé kódà ìbínú yẹn ó ti wà high kì í ṣe pé kéèyàn mọ tí yóò nìkan ni high kì í ṣe pé kéèyàn yóò nìkan ni high èyí pé ìbínú yẹn ó ti kódà ó ti pọ̀ ní ara ẹ̀ débi pé ó ti ń para gan bí ọ̀rẹ́ ṣe sọ pọ́njà now ẹ̀yin sọ pé ó mu oògùn olóró yó ni bọ̀tà tí ń ráwọn ẹ̀rí pé wọ́n ní pẹ́ǹsì ọwọ́ yẹn kì í ṣe pé ń tó lè lọ kì í ṣe ọwọ́ yẹn ṣe ń tó lè lọ dandan nǹkan ní kó lọ sí hospital kankan lọ bá treat ọwọ́ yẹn nítorí pé òun rí pọ́wọ́ yẹn ti fẹ́ máa wú díẹ̀díẹ̀ now ẹ jẹ́ ká nìṣó nílẹ̀ ibo la kàdé ó ní I was the next day I heard Mo die only like do people just die like that ṣẹ́gbọ́n ṣé bí àwọn èèyàn ṣe máa ń kú nìyẹn ni I rushed from my side down to his place on getting there by night ṣẹ́gbọ́n bá òun sáré kúrò ní ọjọ́ Tuesday yẹn ni wọ́n tó pe òun débẹ̀ ní alẹ́ because because but I know okay kíní kan ti fo bí because okay kíní yẹn ṣe ń bí báyìí ń bọ̀ okay kò ṣe tán ni now only on the 12th September because but I no even reason anything I just felt maybe he is on okay mo tún ti padà sẹ́yìn ni sorry a ti padà sí iwájú ó ní ọba I was the next day I heard Mo die like do people die just like that ẹjọ ṣe ń bá mi rí now ó wá kà síwájú sí pé I rushed from my side down to his place on getting there by night because of traffic my bro was already on the floor lifeless ó lóun ti bá Mohbad nílẹ̀lẹ̀ ní lifeless nígbà tó ń débẹ̀ ó wá ní pé like I said in my October 5th 2022 I fear nobody but God my creator last na one chance go die abi e no kuku pass that one the only person that helps me before graduating in school don die ìyẹn mi pé Mohbad ló ràn bọ̀bọ́ yẹn lọ́wọ́ nígbà tó wà ní ilé ìwé tí tó fi parí ní school rẹ̀ Mohbad help ẹ̀ that means bọ̀bọ́ yẹn náà gbìyànjú láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó ràn lọ́wọ́ yìí wá dà many people ní wọ́n náà padà gba àbọ̀dé torí ẹlòmíì wà tó jẹ́ pé ìwọ ló máa ràn wọ́n lọ́wọ́ ìwọ ló máa jà fún wọn ìwọ ló máa ṣàánú fún wọn tí wọ́n bá ti rí pé nǹkan tí wọ́n ń fún wọn yẹn kò tẹ́ wọn lọ́rùn mọ́ àwọn èèyàn máa pè wọ́n láti bá wọn jà mú bọ̀ wá ṣàlàyé ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká kíní ìtàn. now ó wá dà wípé make the boy sir no sleep because I will feel betrayed if most spirits doesn't fight because I'm scared as well. I'm just trying to get strong. Easy. Now, you know how many times we wrote statement last year, even this year against Sam Larry bully. That means one call a lot of petition lọ sí àgọ́ ọlọ́pàá nípa bully tí Sam Larry máa ń ṣe fún náà. Because ó dàbí pé wọ́n béèrè ọba ló béèrè bẹ́ẹ̀ pé nípa Sam Larry nǹkan bẹ́ẹ̀ yẹn ń ló tún fi wá mú yẹn wọ̀ now only what was done to it nothing kò sí nǹkan tí ọlọ́pàá ṣe sí gbogbo bully yẹn only what if they catch me in a public place ó wá ní I can't even go out freely I hardly go see my mom I don't trust friend about my location how long ṣe bá àwọn go ó lóun ò trust ọ̀rẹ́ because wọ́n mọ irú àwọn èèyàn táwọn èèyàn jẹ́. Only Panti said they couldn't find my statement of last year. Ìyẹn mi pé bọ̀bọ́ yẹn ní last year 2022 àwọn kọ petition a lot lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá àwọn dẹ̀ lọ kọ rìpọ́ọ̀tì ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní Panti hospital sọ pé àwọn ò rí statement tí òun kọ
tí òun kọ ní last year lórí ìgbà tí Naira Marley Sam Larry tí wọ́n fẹ́ tán lù wọ́n ní títì tó ẹ para wọn ju ẹ̀jẹ̀ nígbà tí Naira Marley Sam Larry lọ bá Mohbad tí wọ́n bò mọ́lẹ̀ bọ̀bọ́ yẹn ló sọ̀rọ̀ nínú mọ́tò yẹn pé ẹ wo bó ṣe ń na ọmọ lọ́mọ ẹ wo bó ṣe ń na ọmọ lọ́mọ wọ́n wá bò mọ́lẹ̀ ẹ Sam Larry Naira Marley was there o Naira was there o ẹ wo bó ṣe ń bò mọ́lẹ̀ nígbà táwọn tíìmù Naira Marley lọ bá Mohbad tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú lálùpàmọ́kò ní 2022 yẹn. Now only I feel really powerless to be nobody in this country. You should have a copy next time. Ìyẹn bí pé ó yẹ pé this love and be lọ́wọ́ ẹ̀ pé kò bá ti ní copy statement yẹn you all snap it referring now. Ó wá dà wípé there was no how we can't use phone and at all at the station. Ó ní wọn nígbà phone are collected. Wọ́n máa ń gba phone wọn kan tó wọlé sí orí sínú police station. Ó wá dà pé ọba only you can't put it out. Okay, you can put it out because I know most spirits won't let me rest. I don't do okay if I don't force out. Even sometimes I see comments from people saying lifestyle know a lot but not talking but to do this. People know I am family bread. Okay, I am family's breadwinner. Ìyẹn mi pé àwọn èèyàn sọ pé òun náà mọ̀ nípa tó ṣẹlẹ̀ ó mọ̀ a lot nípa Mohbad. Ó ní bọ̀ tó rí wípé òun ló lórí ẹbí àwọn tó ń fún àwọn ẹbí òun ní oúnjẹ ó kò dẹ̀ sí ẹlòmíì torí pé tóun bá sọ a lot tó mọ̀ nípa rẹ̀ ó ṣeéṣe kí wọ́n gba ẹ̀mí òun ṣẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa mọ òtítọ́ ṣùgbọ́n wọn ní lè sọ òtítọ́ tó ṣẹlẹ̀ nínú ilé Mohbad. Wọ́n á kàn bírífù ẹ̀ lórí ni wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ nínú ilé ọlọ́pàá tó yẹ kó fún wọn ní ìgboyà ọlọ́pàá tó yẹ kó báàkì wọn lẹ́yìn pé kí nǹkan yẹn má bàa ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó ṣẹlẹ̀ o wọ́n jẹ́ kó ṣẹlẹ̀ o wọ́n jẹ́ kán sọ̀rọ̀ now ó wá ní even sometimes I see comment okay àti kúrò mbẹ̀ yẹn ó wá dàn wípé I am my family's breadwinner and me no get anybody except the little I make from this dance of the things owó tó máa rí níbi ijó tí pẹ̀lú ti Mohbad yẹn ó ní òun ò kì í rí ibi tó ti ń jẹ náà nìyẹn. Now only I love Mo so much because he was there for me a lot of time. That is why I couldn't discuss this. I feel this is the little I could do for him and I know that what he wants for justice would prevail. Now ẹ̀yin ọmọ àǹtí mi nípa ń ta àkàtán nísìn lórí ọ̀rọ̀ Sam Larry Naira Marley àti ọ̀rọ̀ Mohbad. Now nípa ọ̀rọ̀ Mo tí ẹ bá rí tí bọ̀bọ̀ yẹn sọ níbẹ̀ yẹn bọ̀bọ̀ yẹn ò rí nǹkan tó ṣe Mohbad ní rí nǹkan tó le ìyẹn ni nọ́ọ̀sì fi lè treat ẹ̀ tí nọ́ọ̀sì bá bá nínú ìrora tó lágbára nọ́ọ̀sì náà ò ní tẹ́rí sí because fídíò tá a rí tán sẹ́ndì sí wa pẹ̀lú apá èmi sọ fún pé mo ò sùn ni Mohbad sleep ni ó sùn nínú fídíò yẹn ẹ máa rí pé ṣe ni Mohbad sùn tán sẹ́ndì sí wa pẹ̀lú apá ẹ máa rí pé Mohbad sùn níbẹ̀ ni kò kí ṣe pé bóyá Mohbad oúnjẹ pains àbí ìrora yẹn pọ̀ nínú ẹ̀ no ìrora yẹn ò pọ̀ torí àwa náà rí pé ṣe ló sùn lọ sórí bẹ́ẹ̀dì yẹn ẹni bá ń jèrora ó yẹ kó máa ṣe báyìí ni but àwọn kan ti gbabẹ̀ wọlé sí Mo lára láti lè fún ní poison bóyá àwọn ti Sam Larry Naira Marley kankan wọ́n ti plant èèyàn sínú ilé yẹn la fi ń sọ fún pé tí ẹ bá mú ikú tó pààyàn nínú ilé ẹ lè ráwọn ará àtàmú àwọn òyìn máa dèyà fún búlì tí wọ́n ṣe fún Mohbad ìyá búlì tí wọ́n ṣe fún wọn máa jẹ́ bọ̀tálẹ́ni tó gbẹ̀mí ẹ̀ bọ̀bọ́ yìí ò sọ pé òun rí Mohbad níbi tó ti ń fa igbá ńlá lọ́wọ́ ní ìtàbí tán ti ń bá nu ẹ̀jẹ̀ owó ẹ̀ òun rí pé wọ́n kàn bá pín máàkì yẹn ni wọ́n máàkì yẹn náà lẹ rí yẹn kò bleed mọ́ bọ̀tọ́wọ́ yẹn wú kò bleed mọ́ o ní gbogbo ọ̀sán yẹn bọ̀ tó kàn stay ọwọ́ yẹn wú tó bá jẹ́ pé pẹ́ǹsì yẹn ní agbára wọn ò ní dúró kalẹ̀ o n lè rí nínú fídíò yẹn pé ẹ rí pé ẹ̀jẹ̀ ń jáde ń bẹ́ o kò bleed mọ́ o ẹ rí pé Mohbad gan sùn ó gbórílẹ̀ báyìí ibẹ̀ làwọn alámì ti gbabẹ̀ wọlé tí wọ́n ti poison ẹ̀ tó fi wá di pé ọwọ́ lásán ó gbé Mohbad lọ sọ́run ìyẹn mì pé ìkà tí wọ́n ṣe fún ó
ṣeé ṣe kó jẹ́ pé ẹ jẹ́ ká yí báyìí bọ̀bọ́ tó sọ wípé òun rí Mohbad ní hospital tí wọ́n bá béèrè dáadáa tí wọ́n rí tán béèrè dáadáa tí wọ́n ṣèwádìí dáadáa ó sì ṣe kó jẹ́ pé Mohbad lọ torí hospital méjì ni ọlọ́pàá kà jáde mò ń bọ̀. Mo sábà pé kò connect mo ti gbàgbé mo ti pa íńtánẹ́ẹ̀tì ń bọ̀ mo fẹ́ ok ẹ jẹ́ ká play voice note yìí. So like I was saying, I was at the hospital that morning when Mohbad arrived. He came with. So like I was saying, I was at the hospital that morning when Mohbad arrived. He came with one guy, the same guy that his video was trending on social media that was shouting, Mohbad is dead, Mohbad is dead. Ṣé ẹ ti rí báyẹn? Now, bí ẹ bá gbọ́rọ̀ yẹn dáadáa, ó ní the same guy tó pariwo pé Mohbad is dead, Mohbad is dead. That is Mohbad PA. Ẹ̀gbọ́n ẹ̀ ní bóyá àbúrò dẹ̀ ní, ìyẹn àbúrò ìyá ẹ̀. Bóyá Mohbad wà lẹ́gbọ́n o, but mo mọ̀ pé bọ̀bọ́ yẹn ló máa jẹ́gbọ́n. Bọ̀bọ́ tó pariwo Mohbad is dead, Mohbad is dead. Ìyẹn ó lóun rí pẹ̀lú èèyàn kan nínú mọ́tò. Òun wà ní ilé ìwòsàn. Òun wà ní ilé ìwòsàn ní àárọ̀. Ìyẹn túmọ̀ sí pé ní alẹ́ ọjọ́ yẹn tí wọ́n ń pe Mohbad yẹn ní gbogbo alẹ́ ọjọ́ Monday kò sí tó ṣe Mohbad ní gbogbo Monday. Àárọ̀ ọjọ́ Tuesday yẹn bóyá ni wọ́n wá lọ sí hospital. Bóyá ó ti kọ́kọ́ gbé lọ sí hospital. Ṣé gẹ́tì mi ṣé mọ̀ pé nọ́ọ̀sì pẹ́ dé. Ṣé mọ̀ pé wọ́n sọ fún pé wọ́n sì ń disturb pé kí nọ́ọ̀sì máa bọ̀, kí nọ́ọ̀sì máa bọ̀. Kí nọ́ọ̀sì máa bọ̀, kí nọ́ọ̀sì máa bọ̀. Tẹ́ bá gbọ́rọ̀ yẹn. Now, ó sì ṣe pé wọ́n ti gbé bọ̀bọ́ yìí lọ sí hospital kan. Kì í ṣe Pẹ̀rẹ́sì hospital. Pẹ̀rẹ́sì ni wọ́n gbé lọ láti. Òkú ni wọ́n gbé dé Pẹ̀rẹ́sì hospital. Hospital tí wọ́n gbé lọ ọ̀tọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ voice note ẹ lè bá mi tẹ lọ́ọ̀fù mọ́. Ọlọ́yin nù. And that's why I told you that guy, he had a lot of questions to answer because he know a lot of things that Nigerians don't know. The same guy he came with, and he is the same guy that took him out of hospital. Now, I was at the hospital that morning when he arrived, and I even took a picture with him. I will send you the picture. So when he came, I was happy to see him. I requested if I can take a picture with him, and he said no problem. Though I noticed he looked so down, he was looking so down that morning. Tẹ́ bá gbọ́ ohun tó sọ bẹ́ẹ̀ yẹn, ó ní nígbà tó ń wà ní ilé ìwòsàn yẹn ní àárọ̀, ó ní ìrìtẹ́ rí Mohbad ló ti wà look down, ìyẹn mi pé ó wà stress. Ìyẹn bíi pé kéèyàn ti tired àbí nǹkan kan kó feel, kò ara ò le. Ṣé gẹ́tì mi, ara yìí ò le. I was not happy initially because they gave me appointment. Inú tòun ò dùn torí wọ́n fò ní appointment doctor ò dẹ̀ sí nílé. And I got there. I stayed there for almost an hour. They told me that the doctor is not around. So at the time I got angry, and one of the nurses they came to calm me down that the doctor will soon arrive. So while we were talking, Mohbad came in with the guy. So I saw him, and instantly I was lightened up, and I was like, Mohbad, I used to listen to your song. I'm one of your fans. Can I please take a picture with you? And he said, okay, no problem. So after taking this picture with him... máa sẹ́ni tí ọ̀rọ̀ yẹn ti ń jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ tí lifestyle sọ ń bí. Mohbad sì ń ṣeré, but kò kàn ní, ní gbogbo ọ̀sán ọjọ́ kejì yẹn bá mi pé wọlé love and like please, and some people are doing rubbish here because kìíní yẹn ó ń fresh, ó ń skip lọ́dọ̀ mi, ẹ jọ̀ọ́. Kìíní yẹn skip ẹ bá mi gbọ́ wọlé love àti like. Tí ẹ bá rí dáadáa, tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn, ṣé ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti ń jọra wọn bọ̀. Lifestyle ní Mohbad joke pẹ̀lú ẹ̀ ní ọ̀sán kó tó lọ tó ń bá a ṣeré. Ó ní ẹ lọ hospital kó lọ treat ọwọ́ ẹ̀. Torí ó ní pé ọwọ́ yẹn ti fẹ́ máa wú, but kò ní pains, kò ṣe pé bóyá ẹ mọ̀ pé Mohbad náà kì í ó máa ń down sometimes tó yẹ pé ẹ wojú ọbẹ̀ díẹ̀ náà. Òun kì í lókun ó kàn kàn ní wàhálà kan gbẹgbẹgbẹ kan tí ó fọn yín wàhálà. Èèyàn kàn máa ń rí ìdùnnú tí ìdùnnú bá wà nú ayé èèyàn.
tó bá ní ẹnìkan tó ń dun ayé ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó bá ń dun tó bá nífẹ̀ẹ́ sí yẹn tẹ́ ẹ bá ń jẹ́ kí nǹkan tó nífẹ̀ẹ́ sí yẹn kó dùn nínú ní táìmù yẹn inú ẹ̀ máa dùn but nǹkan tó nífẹ̀ẹ́ sí yẹn tẹ́ bá fi ń gbé sá fún tí inú ẹ̀ ò dùn tí ò rí dùnú láti nǹkan tó nífẹ̀ẹ́ sí ó máa down ni ó máa pa moral and action ni now tẹ́ bá gbọ́ tí bọ̀bọ́ yẹn sọ ó ní ọjọ́ kejì ní àárọ̀ ìyẹn mi pé ní àárọ̀ Tuesday Monday yẹn ọmọ yẹn wà títí di àárọ̀ yẹn ó kàn ti ń fi tired ni tẹ́ bá gbọ́ ó ló ti wà ó ní kódà òun wá sọ fún pé àjẹ́ kó ń bá yẹn fọ́tò kìnnìkan kó ló sọ pé no problem ó ló sọ pé no problem now ẹ máa gbọ́. Went inside. He went inside and I was sitting down at the reception there. I was just looking at the picture. Then after 20 minutes, after 15 to 20 minutes that he went inside, started noticing that they were just moving around. A lot of confusion. I couldn't understand. I noticed that they were trying to make call. They were trying to call some people. The nurses, they were just walking around. And something was not just... Tẹ́ bá gbọ́ bí nọ́ọ̀sì dókítà ò sí nílé. Dókítà ò sí nára di o níbẹ̀ yẹn ọ̀dọ̀ nọ́ọ̀sì náà gbé lọ. Nọ́ọ̀sì yẹn ó nígbà tó máa lo 10 to 15 minutes tí wọ́n wọlé. Ó láwọn èèyàn ti ń dúró gogogogogogo wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè lórí fóònù àwọn nọ́ọ̀sì náà ń pè nǹkan kan. Right. So I have to stand up. I needed to ask someone what's going on because at the time I was even kind of afraid if I'm safe there. So I have to I saw the nurse that was trying to calm me down earlier. So I called her and I was like, what happened? She whispered to my ear that they gave Mohbad injection and he collapsed. So I was shocked. Mohbad, I wanted to shout. Before I know, even the nurse because I wanted to ask her, what happened? Before I know, she left me. So I was kind of confused. In that confused state, I was just standing around. So I was saying, I was at the hospital that morning when Mohbad arrived. Ṣẹ́gbọ́ pẹ̀lú bọ̀bọ́ yìí, òun náà ni ó fi rí. Ṣẹ́gbọ́ pẹ̀lú bọ̀bọ́ yẹn ó ní wọ́n fi rí. Ó ní bọ̀bọ́ kan yẹn tó pariwo bọ̀bọ́ òṣì náà ń lẹ̀gbọ́n o ọmọ ìyá ẹ̀ ni o òun ló lọ ra pósì sọnù o kẹ́lẹ̀ mọ̀ pé èèyàn lè nílé ayé tàwa ẹ̀ mọ́ gbára léèyàn kankan bó bá gbára léèyàn ó tẹ́tán ni mo sọ fún ẹ yẹn lẹ́yìn ìgbà yẹn náà wá padà mú lọ sí ànádá tí wọ́n bóyá ìgbà tí wọ́n wá rí kókó láti yẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gba ibẹ̀ yẹn lọ sí hospital míì hospital tó kanlẹ̀ dídí ìgbé bọ̀bọ̀ yẹn lọ ọ̀tọ̀ ni o lẹ́yìn yẹn bóyá ló ṣe wá padà wálé ló ṣe wá tó gbé ìyàwó tí gbogbo wọn padà lọ sí hospital míì bọ̀bọ̀ yẹn nìkan náà ló wà nínú mọ́tò tó mú wá sí hospital yẹn o ó lè ní pé kí ìyàwó gan dúró sínú ilé ó lè ní káwọn èèyàn dúró nílé má wọrí àbúrò mi ni ẹ jẹ́ kí n lọ bọ̀tán bá tẹ̀ wọ́n nínú wọn á mẹni tó kọ́kọ́ gbé Mohbad jáde tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn á mẹni tí Mohbad kọ́kọ́ tẹ̀lé jáde nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ ibo ni Wùmí wà nílẹ̀ mi fi ń question ni ẹ̀ where's Wùmí nígbà tí gbogbo nǹkan ń ṣẹlẹ̀ torí òun níyàwó ó yẹ kí wọ́n sọ pé wọ́n rí ìyàwó ẹ̀ níbẹ̀ wọ́n rí ní ẹ̀ that means Wùmí ṣe useless girl kò wà caring rárá just only money you are not caring tí Wùmí bá kí ẹ̀ fún Mohbad irú nǹkan yóò ní ṣẹlẹ̀ ìwọ gan ló ti máa mú omi gbígbóná tí wàá fi bá ọkọ ẹ̀wọ̀n ọwọ́ ẹ̀ mọ́yè ìgbà tí Fẹ́mi máa lọ play ball tó máa kán ní ẹsẹ̀ ó máa lọ play ball dẹ̀ máa kán lẹ́sẹ̀ èmi ni màá bá wọ́ tó bá ti rẹ bọ́ọ̀mù dé mo máa bí a fi wọ́ kódà tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá wá ọ̀rẹ́ ẹ̀ máa kàn máa wá ń gbà yẹn tó bá wá tó máa wọ mo máa I'm there I was there I will be there pẹ̀lú mo máa wà bẹ́ẹ̀ ibo nìyàwó wà nígbà tó kọ́ jẹ̀rora tààràtà nígbà tó ń sọ̀rọ̀ yẹn ìyàwó gò síbẹ̀ o ìyàwó dẹ̀ lọ ṣó ó ní tíìmù ló ń rí nísàlẹ̀ kò sí ìyàwó níbẹ̀ nígbà tó ló ń bleed lọ́wọ́ nígbà tó di ọjọ́ kejì tó ń tún rí níbi tó tún ti pé wọ́n bá kílẹ̀ ọwọ́ yẹn ìyàwó ò tún sí níbẹ̀ báwo lala mi ò ṣe ní níbi wọlé ìyàwó ò síbẹ̀ ibo ni Wùmí wà wọ́n dẹ̀ jọ lọ ṣó ẹ wá ní ká mọ̀ dákọ̀ Wùmí abẹ́fẹ́ kí n bá yí kí n fi èpè páyé ni kí n fi èpè ràn yín lọ sọ́nà ọ̀run wíẹ̀sì Wùmí òun tó lè gbé ọmọ kókó torí mo ó ti sùn ó máa ẹ mọ̀ pé ó ti sùn pẹ̀lú ọmọ lọ́wọ́ ṣe ẹ̀sùn yín
èèyàn tó gbọ́mọ lọ klọ́ọ̀bù tó gbére ilé ijó lóru ọmọ oṣù 5 ni ò lè dúró tọkọ́ ńgbà tó mọ gbogbo tó ń lọ Salamigo nígbàbẹ̀ yẹn wọlé sọ́kọ lára sáwọn ti malians àbí kí lẹ́ ń pè àwọn tí wọ́n ti plant sílẹ̀ ẹ mọ́ gbàgbé pé wọ́n ní Wùmí mọ́níjà ń pè mọ́níjà tá a dẹ̀ ń sọ nípa rẹ̀ bóyá ó ti padà mọ́ tó ń ṣẹlẹ̀ lọ gbogbo náà ń bá Naira Marley ṣe láti bẹ̀lú àwọn alámímì náà máa wà nínú ilé yẹn tó yẹ pé wọ́n kàn lẹ̀ láìkì Mohbad tó yẹ pé wọ́n plant wọn síbẹ̀ bí irú bọ̀bọ̀ tá à ń pè bọ̀bọ̀ ìmọ̀ a lot àbúrò ìyá Mohbad ìmọ̀ a lot tí ń ṣe Darosa ó mọ̀ a lot nípa tó ń ṣe Mohbad ṣùgbọ́n ìjọba Nàìjíríà ò tọ́jú rẹ̀ torí tí wọ́n bá tọ́jú rẹ̀ tán tọ́jú ẹ̀ dáadáa ohun tí ò lè jẹ́ kán gbé ni pé tó bá padà gbé tán bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ á dárúkọ Sam Larry Naira Marley bọ́n ṣe ràn níṣẹ́ bí hospital bó náà gbé Mohbad lọ hospital yìí tán gbé lọ yẹn ibẹ̀ ló ti kọ́kọ́ pa torí hospital méjì náà lọ́lọ́pàá dárúkọ pọ́n lọ sí kan wọ́n sọ pé ó ti kú àwọn yẹn confirm pé ó ti kú wọ́n tún wá gbé lọ sí Pẹ̀rẹ́sì hospital ìgbà tán gbé kúrò nínú mọ́tò ńlẹ̀ gbọ́ tí wọ́n ní Mohbad is dead Mohbad ò tí kú o ó sì mí o even bọ́n ṣe fún ní injection tán Mohbad ò tí kú o Mohbad ò tí kú o bọ́n ṣe ló ti kú níbẹ̀ yẹn tó collapse ní hospital yẹn tí wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ jáde yẹn báwo ni èèyàn torí ok nísùúrù ẹni ẹgbẹ́ èèyàn di hospital nígbà ok wọ́n gbé dé hospital tó bá jẹ́ pé ó ti kú ni wọ́n ò ní gbé dé hospital mọ́ tán ni pé kò mí mọ́ ìyẹn mi pé gbà tẹ́ ẹ gbé kúrò hospital ó sì ń mí tẹ́ ẹ lẹ́gbẹ́ kúrò yẹn tọ́ ẹ kúrò tó lọ́pàá tán gbogbo ti sọ táwọn polisi àwọn dókítà ti ní ó ti kú ọmọ yẹn mí ló jẹ́ ká announce pé Mohbad is dead torí tí ò tí ì dé hospital débi tí wọ́n confirm pé ó ti kú wọn mọ̀ bóyá ó ń sùn ni ẹ̀dẹ̀ ló máa ń dákú ẹ ti rọ́ mi lé lórí níjọ́ tí nọ́ọ̀sì débẹ̀ nọ́ọ̀sì náà rọ́ mi lé lórí nígbà tí nọ́ọ̀sì ṣètọ́jú ẹ̀ ẹni nọ́ọ̀sì treat ẹ ti kọ́kọ́ gbé ọmọ yẹn jáde tán ti kọ́kọ́ lọ wọ́n ti tẹ́tí rí ẹ wá ló dákú ó sì ṣe pé ó dákú náà lọ hospital ni tán fi ní pé ó ti kú but nínú mọ́tò ọmọ yẹn padà ń mí fúkefúke ní ọrùn but tó ti sáré ń pariwo ọmọ tó rí pé ó mí ó dẹ̀ ń pariwo rẹ̀ pé Mohbad is dead Mohbad is fine Mohbad is dead lọ́mọ tó mí ẹ bá mi wo ọ̀rọ̀ yẹn o ó wà nínú mọ́tò nígbà tó ń bọ̀ láti ilé ìwòsàn pẹ̀lú àbúrò Mohbad àti boy tó wà láàrin yẹn tó ṣe dread yẹn ẹni driver neighbor náà fi gbé ok kọ́sì Mohbad tán ló wà ń bẹ̀ òun náà ni bọ̀bọ̀ Darosa Daramọ́lá àbí kí ló kọ rẹ̀ Darosa òun náà dẹ̀ ni bọ̀bọ̀ ìsọpọ̀ òun rí ní ilé ìwòsàn yẹn ìyẹn mi kó padà tún pè wọ́n bóyá ẹ wá bá wa ẹ wá ṣe kinní kan ló fi di pé ìyàwó wọn á padà jọ lọ sí Pẹ̀rẹ́sì hospital làwọn yẹn náà wá confirm pé ó ti kú ńgbà tó ti dákẹ́ àbúrò Mohbad mọ a lot láti sọ last one ó mọ a lot láti sọ even bọ̀bọ̀ tó ṣe dread yẹn ó need a lot of question to answer where's Wùmí nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ kábàkàbà ni Wùmí ó sọ kábàkàbà ni ó sọ bó lórin lọ so tó ti kúrò lé níjọ́ Monday yẹn ni so wà lé gan níjọ́ Monday ẹ má gbàgbé pé